ṣe gbọ́ ọ̀rọ̀ tí bàbá yìí sọ. Ara àwọn àgbà dáadáa tá a ní nílẹ̀ Kóòtù Òjíire ní. Àwọn àgbà tí wọ́n mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ ní. Àwọn àgbà tí wọ́n rí àdítán tí wọ́n ń sun ẹkún sínú tó jẹ́ pé adẹ wọn láàgùn ìyá rẹ̀ ni kò tíì jẹ́ ká mọ̀ ní. Ẹ má dá bàbá kan báyìí tó adarí pọ́n tó jáde tó ní pé àwọn ní kinní kan lọ́rin. Àwọn ò fẹ́ Sunday Igboho nílọrin. Àwọn ò fẹ́ èrò ẹkùn nílọrin. Ẹ má dá lóhùn o. Olórí burúkú ni wọ́n o. Tó múra bí rẹ̀ tó dàbí bí adìẹ tí ì tọ̀. Ẹ má dá lóhùn o. Olórí burúkú ni wọ́n o. Kò sí nǹkan kan tó kàn lọ nìkan pé kidnapping ti ń ṣẹlẹ̀ ní Kwara State o. Bandit ò sí lọrin o. Terrorist wọn sí lọrin o. Àwọn kidnapper wọn sí lọrin wọn gbé ẹ̀kan lọrin o. Nǹkan kò sí ara lọrin o. Ìlọrin wà peaceful o. Tá a bá sọ nípa Kwara State àti town àti city àti village a ní more than 1,000 more than 1,000 ní inú Kwara State. Nínú Kwara State yẹn káwárí city kan nínú more than 1,000 yẹn káwárí city ọ̀kan tí ń jẹ́ Ìlọrin káwá ní pé àwọn ò fẹ́ Sunday Igboho àwọn city yòókù ńkọ́ àwọn village yòókù ńkọ́ àwọn town yòókù ńkọ́ tí nǹkan ṣe wọ́n pààyàn lọ́tún wọ́n pààyàn lọ́sì wọn tí pààyàn lọ́rin wọn ti gbéyàn lọ́rin o wọn ti mọ gba ransom lọ́wọ́ ará lọ́rin o kò tí kàn wọ́n o ẹ rí i pé wọn jáde ẹ rí i pé wọn sọ̀rọ̀ ẹ rí i pé gbogbo tí pààyàn lọ́tún tó jí ẹ rí i pé wọn sọ anything ẹ rí i pé wọn káwọ́ gbéra ni ẹ lè rọmọ lọ́nà kankan kó jáde kó sọ anything lé lórí torí pé kí ni kò tí kàn wọ́n tí nǹkan bá ti kàn ará lọ́rin dá sí káláyé parẹ́ òjò rọ̀ ilẹ̀ ń jó kí ni kẹsẹ̀ ará lọ́rin dá sí o kò tí kàn wọ́n nìyẹn nígbà tó bá ti wá kàn wọ́n náà tó mọ̀ pé nǹkan ṣẹlẹ̀ so ẹ má gbọ́ ọ̀rọ̀ tí bàbá yìí bàbá tó múra bí rẹ̀ yìí ti ń sọ ẹ má dá lóhùn o ọ̀ràn tí ìgbéyàwó rẹ̀ ọ̀ràn tí ìgbọ́mọ rẹ̀ ọ̀ràn tí ìgbáralé rẹ̀ ọ̀ràn tí àwọn alájọsọ rẹ̀ ọ̀ràn tí ìgbó gẹ́gẹ́ fúnra rẹ̀ kó wá dààmú kó wá sanná ní kí wọ́n gbé e kó mọ tí ò tó kọ́ jù gbà tí kí kírìmù tó lò kọ́ ọ̀rọ̀ tó kọ́kọ́ hàn lára gbẹgbẹ báyìí kó wà nínú àhámọ́ àwọn ọmọ kí nípa bandit yẹn láàrin oṣù mẹ́ta mẹ́rin márùn-ún kó wá dúdú ká mọ́ àdàmọ́ kí kírìmù kó tiẹ̀ sípà mọ́ lára kó wá jóná kó sọ wá ní ẹ mọ́ ni kíní kan mọ́ mu ni òun kọ́ ká máa jẹ pé òun kọ́ ni ká máa jiyàn tí àti mú kó sọ wá mọ̀ pé nǹkan ṣẹlẹ̀ ní Kwara State àwọn ará Ìlọrin tí nǹkan bá ti kàn wọ́n wọ̀nyí gbà pé nǹkan ṣẹlẹ̀ ẹ wá jáde ẹ mọ̀ bí ọ̀tọ̀ ọkọ̀ sọ náà ìwọ̀n sọ fún wa pé àwọn kan àwọn lọ pé bíríkótó àwọn pé bíríkótó àwọn ò fẹ́ Sunday Igboho àwọn ò fẹ́ kí ni àwọn sì dẹ̀ ti competition lé lórí orí pé ó rẹ̀ ti dàrú ó lè jẹ́ pé ọmọ rẹ ni wọ́n ń gbọ́ ọmọ rẹ náà ń pa kẹ́ sọ fún wa pé ẹ fẹ́ Sunday Igboho bàbá Sunday Igboho olóyè Sunday Igboho akínyín àṣeyín pẹ̀lẹ́ ẹ kú akínṣe ẹ kú iṣẹ́ númọ̀lẹ̀ òòṣà niyín ẹni oríṣà àdá niyín ẹ kú iṣẹ́ númọ̀lẹ̀ bẹ́ẹ̀ tí ń ṣe náà ní kẹ́ ṣe máa ṣe ìwà tẹ́ ń wù táyé fi ń fẹ́yìn táyé fi ń yẹyìn yìí òun náà ní kẹ́ mọ̀ wù ayé tí ń fẹ́yìn lóyún tó bá bẹ̀rẹ̀ sí ní yíwà yẹn padà ayé mọ́ tó fẹ́ mọ́ ẹnu táwọn èèyàn sọ pé adégún náà lápapọ̀ wọn sọ fún wa pé adó kò pa àgún mọ́ à ń retí ní Kwara State àfẹ́ yín nílọrin ará Ìlọrin ò fẹ́ yín ẹ mọ̀ lè fẹ́ bá wọn ṣe mítì nílọrin kò sí nǹkan tó kàn lọrin nípa nǹkan tí ń ṣe ní Kwara State ṣe ẹ láwọn agboolé tí ọba yìí tó kàkalẹ̀ yìí ṣe ẹ láwọn agboolé tí ọba yìí tó kàkalẹ̀ yìí ṣe ti gbọ́ báyìí àwọn agboolé tí wọ́n kàkalẹ̀ yìí àwọn òru tán kàkalẹ̀ yìí àwọn eré àti wọ́n kàkalẹ̀ yìí àwọn wọn sísan kàkalẹ̀ yìí àwọn tàtàkà àwọn gẹ́gẹ́ nìkan ṣe ẹ fi ti lọrin lẹ̀ ẹ mọ̀ kọjá lórí ilẹ̀ lọrin ẹ gbọ́ tèmi ẹ lè mọ gba bí abí Èkìtì wọlé ẹ lè gba bí abí Ọ̀fà kẹgbọ́fà mọ́ kíní bí wọlé mọ́ àjàṣe ẹ̀pọ̀ mọ́ àjàṣe kẹgbẹ̀ wọlé ẹ lè gbẹ́ express yẹn Ìlọrin kó ló lẹ́ express tó lọ sọ́nà jẹ́bà yẹn ẹ lè gbàbẹ̀ lóbi tàwa lọ ẹ fi lè lọrin lẹ̀ wọn àfẹ́ yín lọrin wọ́n sì lè mú yín kalẹ̀ ní Ìlọrin torí ẹni tàn bá fẹ́ wọn lè rújọ́ mọ́ lẹ́sẹ̀ wọn lè kó bá ìjà alá àti mòrú làwọn jà tiwọn àwọn gbóló àwọn àràbù àwọn bá àwọn àràbù push agenda tiwọn ni wọ́n gbé àlá àti òun náà gbé lárugẹ wọ́n ń pààyàn lọ́tún wọ́n pẹ̀lú ti kò kárà lọ́rin Ìlọrin kò wọ́n kárẹ́ lórí kò kan lọ́rin ogun bá wọn jà wọ́n káyọ̀ wọn bàjẹ́ wọn níṣọ̀ kan ṣé ẹ gbọ́ kí bàbá yìí sọ pé gbà wọn lọ́balọ́ba wọn kàkàlẹ̀ yìí wọ́n wà in support pé kẹ́ wá sílẹ̀ Kóòtù Òjíire kẹ́ wá sí Kwara State tó ní nǹkan ṣe wọn àwọn àgbàgbẹ́ náà inú tí wọn náà dùn kì í ṣe pé bóyá bó ṣe pẹ̀lú kì í ṣe pé bóyá pé inú tí wọn náà dùn sí
àwọn náà ń gbìyànjú kò tó bá tún wà lórí àpèrè kò tó bá tún wà lórí ìtẹ́ tí mo bẹ̀ lọ́n pé kí ogun mọ̀ jà lóhun tí mo bẹ̀ lọ́n pé káàbù mọ̀ ṣẹlẹ̀ kí ìdàrúdàpọ̀ kó mọ̀ ṣe nínú ìlú òun ẹ mọ̀ pé aburú ńlá ni kí májèsí kó tójú òdu rẹ̀ lọ sọ́run alákejì ni inú àwọn ọba yìí náà kò ní dùn ó jẹ́ nǹkan ìbànújẹ́ fún wọn kò jẹ́ nǹkan wúrí fún wọn wọ́n wẹ́kọ̀mù yín èyí tó wá sọ yẹn tí wọ́n ní pé gómìnà Ìlọrin pé ó sọ pé òun ò fẹ́ Sunday Igboho èmi náà ò tí ì rí gbọ́ o nínú níìsì omi rẹ̀ tí ì rí ká o nínú newspaper o àgbélẹ̀rọ lásán ni ara àwọn tán pùṣẹ̀ náà lẹ́tí rí yìí o ara bàbá yìí ara àwọn tán múra bí rẹ̀ yìí tí ò níyàwó nílé torí kò lè níyàwó nílé gan kó múra báyìí ẹ wo bó ṣe dì bí ẹni tí ń lọ́nu yìnyín ẹ wo bó ṣe rí kò lóbìnrin yóò ti pé lè gò lóbìnrin torí èyàn ní lóbìnrin kó múra jáde báyìí obìnrin kábíyèsí Olódùmarè bí yẹn bá ń lóbìnrin lé ayé ó sì túmọ̀ mọ́ yàtọ̀ torí àwọn nìkan bẹ tó pé tí bá tì ní bá ní eléyìí lóbìnrin lé kò ní fẹ́ jáde kó o lé kó bí sì wá lé kó wá wọ yóò bá bàtà báyìí kó wá múra kíbi kan wá ju ibìkan lọ báyìí kó wá wọ bàtẹ́sì òsì kan kó wọ bàtẹ́sì ọ̀tún kan kó sọ gírí kó balabala inú obìnrin dùn ìwúrò bí pé kọkọ rẹ jáde kó múra pẹ́sipẹ́sì kó jáde kó neat kó wá ọkẹ́ yóò lè fọ ọkọ mi nù lọ ọkọ mi nù yóò lè fọ ọmọ sọ ọkọ mi nù àmọ́ wá jáde wá fi sapámù kó wá múra balabala dàbí ẹni tó wó òjò ti bà lẹ́gbẹ̀ẹ́ kan tíbi kan tutù tíbi kan rìn tíbi kan dá dúró tó gbẹ kò lè lóbìnrin lé ẹ mọ́ tẹ̀lé àwọn ọ̀rọ̀ táwọn abáyé sọ táwọn kan ní wọ́n bá ń sọ pé àwọn ò fẹ́ Sunday Igboho bẹ́ẹ̀ lè fi gbá fẹ́ téèyàn bẹ́ẹ̀ sì lè fi gbá téèyàn àwọn tí wọ́n fẹ́ Sunday Igboho àwọn ọ̀tá Sunday Igboho wọ́n dẹ̀ ti fojú hàn afẹ́ Sunday Igboho ní Kwara State ní Kwara State they are crying for Sunday Igboho because òun nìkan la tún rí tó tún lè ṣe bẹ́ẹ̀ tó tún gbìyànjú báyìí bí ò bá ṣe bẹ́ẹ̀ lómìnira bá ń jáde tí bá ń ṣe àtúmọ̀ pariwo ẹnìyẹn náà bẹ́ẹ̀ ni orúkọ Sunday Igboho ṣẹ́gbọ́n kẹtọ́ bá yẹn sọ fíẹ̀ ní fún ogbà fúnẹ̀ lásán àwọn tẹ́ ẹni tán sunkún yìí tán pariwo yìí pàwọn fẹ́ Sunday Igboho yìí tí wọ́n náà yé wọn wọ́n mọ̀ nǹkan tán ṣe wọn ní fẹ́ Sunday Igboho ẹni jẹ fùfú lára ń fù bí yóò bá ṣe nǹkan kọ̀ọ̀kan kò ní kí èsè ń kùlé tí wọ́n náà yé wọn tán láwọn fẹ́ Sunday Igboho wọ́n ti mọ̀ pé tá bá túṣu désàlẹ̀ koko yóò kan oko wọ́n ti mọ̀ pé tí Sunday Igboho bá dé tó bá dé pé ó bá bẹ̀ sí ní bá àwọn kidnapper yìí àwọn terrorists àwọn bandits yìí yóò padà mọ kàn wọ́n padà mọ padà síwèé kàn wọ́n àwọn náà ń jà fún pé káṣírí táwọn náà mọ̀ tú ni àtàwọn mẹ́mbà àtàwọn gúrùpù wọn because mo wo èrò gbé èèyàn kí ètò ìmọ̀ sọ pé àwọn ò fẹ́ nìkan tó fẹ́ wá gbà wọ́n lẹ̀ wọ́n pààyàn lọ́tún wọ́n pààyàn lọ́sì wọ́n jí èdè wọ́n gba sọ́mu àwọn òrí nǹkan ṣe lórí o wọ́n jáde kí wọ́n ṣe ní fídíò lé lórí o wọ́n mẹ́kẹ́ ní pòtẹ́sì kan lé lórí o wọ́n fọ́ lẹ́rán wípé kankan ò ṣẹlẹ̀ wípé wọ́n ṣe gbọ́ wípé wọ́n ṣe gbọ́ níìsì wọ́n fọ́ lẹ́rán ìdára wọn ló ṣe ìlú bá dáwóró ṣe báwọn jẹ ṣe báwọn ṣe bókèlè tí wọ́n pọ́n àmọ́ wá gbọ́ pé ara fẹ́ tu àwọn ènìyàn àwọn kan bẹ tó ń fi wá dojúkọ àwọn tí wọ́n bá tèèyàn jẹ́ tí àwọn tí wọ́n fọ́nṣọ́ dààmú wá bá wọn lè sùn wọn lè wo mọ́ ọkàn wọn á balẹ̀ wọn á sásọ̀ tún wọn á sásọ̀ sí wọn láwọn ò fẹ́ kí nìkan ẹ̀rú ti ń bà wọ́n ẹni bá ti rárá fún tẹ́ ẹ̀ bá mọ̀ nípa ẹ̀ tí ò sì sí pé bí ẹ̀ bá ń gbóró àwọn bandits yìí lọ́wọ́ àwọn kidnapper yìí láwọn tó ń gbá sọ́ọ̀mù yìí kò ní mọ̀ jẹ́ nǹkan bàlẹ́ òfin ẹ̀yìn àwọn bandits lẹ kí ló mọ̀ bà àwọn kidnapper lóye kí ló mọ̀ ẹ̀yìn lẹ̀rú ń bà kí ní bẹ̀yìn lẹ́rù ẹ jẹ́ ká mọ̀ bí tẹ́ ẹ̀ tò sí. àwọn oná ń lò àwọn olè ń ṣiṣẹ́ fún ọwá lóhun awáwíta òun kíní kan mọ́mù àti mọ́mù tó ọkàn yóò níjọba ẹ̀ lọ́wọ́ tó sílẹ̀kùn ọjọ́ òní ẹ̀ nígbà wọn jèrè ayé fún èyí ń kọ́ Kwara State is in pains Kwara tẹ́ ń wò yẹn ẹkún tí wọ́n ń sun wọn sun ẹkún ẹ̀jẹ̀ ni wọ́n ń sun bí ìbá sun ẹkún dàní ẹ̀jẹ̀ ni wọ́n ń sun ẹ̀jẹ̀ ni wọ́n ń sun bẹ́ẹ̀ sì ni ṣẹ́dá Fúlàní Ìlọrin wọ́n ti kórí burúkú bá àwọn Yorùbá tó wà ń bẹ̀ kọ́sù tá a bá ní ká Fúlàní tó wà ń bẹ̀ ó ṣe ká Yorùbá bẹ̀ ni kò ṣe ká ṣẹ́gbẹ́ tó bá yẹn sọ lẹ́ẹ̀kan abáyẹn sọ fún wa pé 85% ni Yorùbá tó wà ń bẹ̀ àbí 89 àwọn ohun ikú Fúlàní ni wọ́n abilọba nìkan ni Fúlàní kò dẹ̀ sínú ọbẹ̀ tó dẹ̀ gédégbé ní àmọ́ wá aṣọ náà pé àwọn Yorùbá bẹ̀ wáyé tí wọ́n lè sọ̀rọ̀ wáyé tí wọ́n lè mọ voice out wáyé tí wọ́n lè mọ sọ wáyé tí wọ́n lè mọ voice out ṣẹ́lú ń bà yín ni ẹ mú ẹ sọ́lẹ̀ ẹja kólàkó lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ kọ́là kò sí kó tó pàdé tà ní bá polówó rí ẹ bẹ́ẹ̀ pàpẹ́ kí wọ́n gbé wa kí wọ́n gbéyàn iṣẹ́ wọn náà nìyẹn wọ́n máa ń gbéyàn ní nǹkan tó ń ṣe parí náà dẹ̀ ní wọ́n bẹ̀rẹ̀ tí wọ́n láwọn ó gbéyàn ní àwọn ó ṣe kíní kan láwọn àlàyé mọ́ yẹn àti kíní tó ní kíní tọ́wọ́n àtìyẹn bá ti jọ ọjà tó rí pé ọwọ́ ẹwẹ́ nìyẹn yẹ ti dùn àwọn wọn láwọn wọn fẹ́ sáré gbẹ nìyẹn ni ẹ̀yin dẹ̀ lẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ni máa bú àwọn alálẹ̀ wa nígbà táwa bẹ̀rẹ̀ sí ni máa bú Allah ara yóò gbà mọ́ ó di wàhálà sí lọ́rùn ó di fitness sí lọ́rùn
ẹ̀ tó ti bẹ̀rẹ̀ sí ní gbé wa iná tá a bá tó níṣẹ́ ti bá bẹ̀rẹ̀ sí ní gbé ẹ̀yìn àfa iná tó níṣẹ́ ti bá bẹ̀rẹ̀ sí ní gbé ẹ̀yìn àfa yóò lẹ́ mọ̀ pé àtẹ̀yí tí bàbá rẹ ti kú nu yín tó ti bú wọn sẹ́ẹ̀sẹ̀ tó ti bá wọn sẹ́ẹ̀ tó ti bá wọn tó ti bọ́ sẹ́yìn á gbé òkú bàbá yín á tún gbé ẹ̀yìn ọmọ àwọn àrọ́mọdọ́mọ tẹ̀ tí bí tí wọ́n sì mú lọ́wọ́ á tún mọ gbé wọn sẹ́ lórí yóò pe ni nǹkan tẹ̀lé parí lẹ́mọ̀ bẹ̀rẹ̀ yóò ṣòdo ògbó wa lọ́nà àtọ́sílẹ̀ kọjọ́ ni tó bá ti bá ra àwọn fídíò wa ẹ bá like àwọn fídíò wa èròǹgbà yín ẹ bá fi sọ́nà comment section torí gómìnà Kwara State tí wọ́n sọ yẹn wọ́n fẹ́ bà ìjọba rẹ̀ jẹ́ ni wọ́n fẹ́ dojú ìjọba rẹ̀ bolẹ̀ ni wọ́n fẹ́ kó pìtìpìtì wọ́n fẹ́ kó bọ́ lọ́rùn ni nǹkan tí ò mọ̀ kankan tí ò mọ̀ tún mẹsẹ̀ parẹ́ ni wọ́n wá lọ ń hun àwọn ọ̀rọ̀ kan láti bá fi lè kọ́lọ́ láti bá fi lè bà ìjọba rẹ̀ jẹ́ tó pé wọ́n nífẹ̀ẹ́ rẹ̀ wọ́n gbá tiẹ̀ kò sí nǹkan tó lè ṣe fún wọn tán ẹni tó lè jẹ́ ìkẹ́ ènìyàn ẹni tó lè fẹ́ ni kò lè fẹ́ ọmọ ẹni bẹ́ẹ̀ bá gúnyán fún ká tẹ́ ro kà fún ká ẹ lè tẹ́ ká lọ́rùn bẹ́ẹ̀ ra mọ́tò fún ká yóò ní ẹ fẹ́ pé kí mọ́tò pọ̀ ní yóò lè fẹ́ pé kóun wá jàmù ni bẹ́ẹ̀ bá fún lóúnjẹ yóò ní pé ti fún yẹn yóò kó ẹ sì kékeré náà ni gọ́vnà yẹn wọ́n gbá tiẹ̀ wọ́n nífẹ̀ẹ́ rẹ̀ wọ́n wá bí wọ́n ṣe fẹ́ bà tẹ́nà rẹ̀ jẹ́ ni ó ń ṣọ̀nà fún wọn ó ń ṣomi fún wọn ó ń kọ́ sí tó ń kóbe fún wọn wọ́n ní ẹ mọ̀ dá lóhùn o lè ní o gọ́vnà tẹ́ bá ti lè rí tí wọ́n ti lè tún títí ṣe ó lè ní fọwọ́ náà ní kò lù jẹ ni ẹni tẹ́yìn fẹ́ tó wà ń bẹ̀ more than 16 years tí ò ṣe kankan ẹ̀rí nǹkan sọ́npa tiẹ̀ o òun dá àti pé òun ti ń háwó ọmọ lónìí yìí ti ń háwó fún yín inú yín ń dùn àmìlẹ̀dẹ̀ lè háwó fún yín túlù ṣe ó di ọ̀tá yín ẹ wá ń wá àwọn ẹ̀sùn burúkú ẹ wá fẹ́ burúkú ẹ jẹ́ nǹkan tó mọ olómọ sọ ẹ̀yin náà sì bímọ tiyín ẹ bímọ tiyín náà gómìnà Kwara State ó dọwọ́ yín ìgbà ló nígbà ń lo ìgbà tí náà lè ń lo àwọn nǹkan tí ló lọ lánàá èyí lè ń lo tí báyìí ẹ má jẹ́ kí wọ́n kó bá yín ẹ má jẹ́ kí wọ́n dàjọba yín ẹ má jẹ́ kí wọ́n fi ọ̀rọ̀ burúkú yìí kí wọ́n fi dàjọba yín rú tó tẹ́ bá lọ tán àwọn kan tẹ́ bá ṣe láti padà ròyìn ẹ kú iṣẹ́ mọ́lẹ̀ ẹ kú iṣẹ́ akínṣe adúgbẹ́sẹ̀ olú àwọn tó tilẹ̀ kàn jò ní ẹ má bá wa repost àwọn fídíò wa ẹ bá share ẹ bá like ẹ bá comment a máa jọ ṣe láṣẹ tó dùn mọ́ rẹ̀.